ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn eléégún yẹn, àwọn olóòlù tó gbé lóòlù jáde, yẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn ni, torí pé wọ́n fún arábìnrin yẹn ní second chance. Wọn ò fúnra wọn lù ú, wọn ò fọ́gi mọ́ lórí, wọn ò ṣe nǹkan fún. Deborah, kárí pé àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn wọ́n fún Deborah ní second chance, ó ṣeé ṣe kọ́mọ yẹn ṣì wà lórí ilẹ̀ lẹ́ni. Obìnrin yẹn ṣe àfojúdi, ẹ sọ̀rọ̀ nípa àfojúdi yẹn. Mo gba 400,000 lọ́wọ́ rẹ o, wọ́n ṣe kinní kan fún o, justice for kinní kan, justice for kinní kan, àṣírí olóòlù ti tú o, àṣírí kinní kan ti tú o, nílẹ̀ àkàyè ni. Ó ṣe wọ́n ní Deborah ó pass exam ní school ní on the 12th of May, wọ́n ní ó pass exam ní school. Ó wá dúpẹ́ lọ́wọ́ Jésù ní WhatsApp group, wọ́n ní ó sì fẹ́ nu àbùkù kan ànábì, wọ́n ní ó fẹ́ nu àbùkù kan ànábì, wọn ò tiẹ̀ rúpẹ́ méjì, tòkúta tí igi ni wọ́n fi pa. Ẹ lójú kò jẹ́, ẹ ń bá Islam lójú jẹ́, ẹ tú Islam ṣe, ẹ ń bá Islam lójú jẹ́ ni. Ọlọ́run ọ̀rọ̀ ní gbogbo tẹ́ ń ṣe yẹn, ẹ fi àwọn ẹlẹ́bọ lẹ́kọ̀ọ́ ṣe tiwọn, ẹ fi àwọn kìrìsìtẹ́nì lẹ́kọ̀ọ́ ṣe tiwọn, ẹ̀yin ẹ̀kọ́ jùmọ̀ ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ tẹ́ ń búlé tẹ́ ń ṣe gbogbo ẹ̀ fún, tẹ́ ń búlé tẹ́ ń ṣe gbogbo ẹ̀ fún wọn yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe padà bá kírun, ọ̀pọ̀lọpọ̀ orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ ẹ̀. Mélòó àwọn ọmọ tó wà lé kí ó tó ń kéwú lọ́wọ́, ṣùgbọ́n ìwà burúkú ọwọ́ yìí, ìwà òfò tó wà lọ́wọ́ yìí lẹ́sùn wọn dẹ láàrin fún sàdébà Muhammad, lẹ́sùn wọn dẹ láàrin fún sọ́lọ́wọ́ bá Allah, ló fi di pé wọ́n jó Al-Qur'an nínú. Ẹ̀yin agbọ̀rọ̀dù aláyanjú náà nínú ẹ̀sìn wa, ẹ̀sìn Islam, ẹ bọ́ síbi. Ta ló pa Deborah? Àwọn wo ló pa Deborah? Ṣé àwọn Kírísítẹ́nì ni àbí àwọn oníṣẹ̀ṣe? Àwọn wo ló pa? Torí kí ni wọ́n fi pa Deborah? Ẹ dáhùn béèrè yẹn. Torí ọ̀pọ̀lọpọ̀ yín arítẹnimọ̀ wí ni yín tó ń da àpá àdìbò tiẹ̀ mọ́lẹ̀. Ẹ̀rí ti yín rán. Àyanjú náà ẹ̀sìn lẹ́ ń ṣe kiri. Ẹ̀sìn yóò ka yín lára. Gbogbo ohun tó lọ́wọ́ bá ní kẹ́ má ṣe lẹ́ ń ṣe nínú ẹ̀sìn. Ọlọ́run ẹ má bu ẹ̀sìn ẹlẹ́sìn. Ẹ má tójú bọ ẹ̀sìn ẹlẹ́sìn. Ẹ fẹ̀sìn wọn lè kó máa jẹ́ tiwọn, kí ti yín máa jẹ́ ti yín náà. Ṣùgbọ́n àyanjú náà kò jẹ́ gbádùn, àti ìwà ìpáǹlẹ̀ ohun ti jàǹdùkú tó wà lára yín kò jẹ́ kẹ́ nísinmi. Àwọn wo ni wọ́n pa Deborah? Torí arábìnrin tí wọ́n ní ó lọ ya fídíò olóòlù eégún kan tí wọ́n kéde ẹ̀ wípé yóò jáde nílùú Ìbàdàn. Eégún yìí jáde fún ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bí ìkéde ṣe wá láti ọ̀dọ̀ bàbá wa Olúbàdàn ti ìlú Ìbàdàn, kábíyèsí o, kọ́lọ́mbà lọ́rẹ̀ mi ọba o. So wọ́n ní eégún náà ó jáde fún ọjọ́ mẹ́ta, yóò máa jáde ní aago 4 títí di alẹ́, títí di ìrọ̀lẹ́ málẹ́, yóò sì máa wọlé padà. Obìnrin kì í wòran ẹ o, ẹ̀yin obìnrin ẹgbẹ́ lé yín o, ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin lè jáde. Wọ́n kéde ẹ̀, kódà wọ́n ní ìwọ tó bá wà ń bẹ́ẹ̀ náà lọ́kùnrin, má ya fọ́tò rẹ̀, má sì ya fídíò rẹ̀. Ìdánù ní ìṣèlú, ìlú tí yóò sófin ẹ̀ṣẹ̀ ò sí. Wọ́n ti kéde, kódà wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n wà ń bẹ́ẹ̀. Àwárí obìnrin tí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Ìsìlámù tẹ́ ń pariwo pé justice fún kinní kan, justice fún kinní kan, tẹ́ ń gbé fọ́tò ẹ̀ kiri. Ẹni wọ́n gba owó lọ́wọ́ rẹ̀ 400,000 naira, 400,000 ló gbà lọ́wọ́ rẹ̀. Gbogbo ohun tó bá ti pè léèwọ̀, èèwọ̀ ni. Gbogbo ohun tó bá ti pè ní èèwọ̀, èèwọ̀ ni ó máa jẹ́. Wọ́n kìlọ̀ fún. Àyanjú náà ló ṣe. Ó kọjá yìí ni, ó kọjá àlà ni. Wọ́n kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n kì í ṣe bẹ́ẹ̀. Gbogbo ohun tó bá ti pè kí ní èèwọ̀ ni, èèwọ̀ ni ó máa jẹ́. Àwa náà ní èèwọ̀ nínú Ìsìlámù wa. Lára àwọn tóbìnrin ò lè ṣe, obìnrin kò lè lédìí kírun nínú ẹ̀sìn wa. Kò wá ní òun fẹ́ kírun fọkùnrin àtobìnrin papọ̀ lára o. Obìnrin ò lè ṣe kútúbà ńjọ́ Jímọ̀. Obìnrin ò lè jáde ní ààyè tí ó yá sí wípé àtọkùnrin àtobìnrin tí wọ́n ti mix papọ̀, tó ti jókòó papọ̀, kó wá ní òun máa preach ńbẹ̀. Àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ tó yẹ kó obìnrin ò lè ṣe nínú ẹ̀sìn Islam. Àwọn àyè kan wá jẹ́ pé nínú Islam obìnrin náà wọn ò lè dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n àkínrí ti wá rò láwa mùsùlùmí, táwọn ní ẹlẹ́ni la máa ń tojú bọ̀ kiri. Obìnrin yẹn ṣe àfojúdi, ẹ sọ̀rọ̀ nípa àfojúdi yẹn. Ó ṣe àfojúdi, ó gbé kámẹ́rà, òun fídíò, lẹ́yìn tí wọ́n ti kéde kí nǹkan yẹn tó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀. Wọ́n ti kéde, ta ló sọ fún yín pé àwọn ìjọba ò gbọ́ sí? Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Wọ́n ti kéde, wọ́n wá sọ wípé wọ́n fi fídíò yẹn, o kò kámẹ́rà àwọn ẹlẹ́ṣọ̀ àmọ̀tẹ́kùn àbáwọn ọkọ̀ ló kámẹ́rà ìwò olóòlù ìrọ̀lù pa. Gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé láì sí kò táyé fi máa fura sí. Gbogbo ohun táyé bá sọ nípa rẹ̀ kó má fi bínú. So arábìnrin yìí, àwọn eléégún wọ́n mú gẹ́gẹ́ bí wọn ta gbọ́ lórí Facebook ní òun. So wọ́n lọ tì í mọ́lé lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Obìnrin yìí wọ́n ní ó ké gbàjarè wípé àsìkò nǹkan ṣe ohun títò, òun ti ń rẹ́jẹ̀, ẹ̀jẹ̀ ti ń dà lára òun. Wọ́n ní eégún yẹn sọ pé kó lọ ṣe nǹkan báyìí, kó lọ ṣe nǹkan báyìí, kó lọ ṣe nǹkan báyìí. Gẹ́gẹ́ bí ìtanràn nínú Islam, àwọn náà ní ìtanràn nínú Islam. Ọlọ́run àgbáyé Ramadan. Ẹni tí ààrẹ ó ṣe, tí ó lè ṣe ìrìn àjò, tó yẹ pé rẹ̀ ní mùsùlùmí, tó bá ṣe orúkọ tó bá ní òun ní gbààwẹ̀ Ramadan nìyẹn, wọ́n ní yóò san kàfàrà, yóò ṣe kàfàrà. Kí ni ìtumọ̀ kàfàrà? Ìtumọ̀ kàfàrà òun ni wípé yóò san ìtàn. Ó lè fi àwẹ̀ 60 days kó fi san. Ẹ gbọ́ mi, àti àwọn nǹkan míì. Kódà ó lè fi ẹran ó lè fi san. Ó sì lè fi títún ni. Ó lè fi ìbọ́kùn kúrò lọ́rùn ẹrú, ó lè fi san. Ìtànà nìyẹn. Ìtànà nìyẹn. So ìtànà tárábìnrin yẹn náà tọmọ yẹn ni wọ́n ṣe fún yẹn. Èèyàn kì í fojú di ohun tí ó jẹ́ kí èèyàn fojú di. Èèyàn kì í fojú di ohun tí ó jẹ́ kí èèyàn fojú di. So ó wá ṣàfojú di nìyẹn. Ó ṣàfojú di. Ó wá fún ní second chance gbòkè.
nǹkan báyìí lè ṣẹlẹ̀ sí ẹ o ṣùgbọ́n àfẹ́ káburú ṣe ẹ́ ò gbọ́dọ̀ kú ọ wá ṣe orò nǹkan tó yẹ kó ṣe fún gẹ́gẹ́ bíi pé táwọn onígbàgbọ́ yìí pé nǹkan tó wọn máa ṣe fún táburú fi ní ṣe arábìnrin náà gbé wọn pariwo mo gba 400,000 lọ́wọ́ rẹ o wọ́n ṣe kinní kan fún o justice for kinní kan justice for kinní kan àṣírí olóòlù ti tú o àṣírí kinní kan ti tú o nílẹ̀ àkàyè ni. ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn eléégún yẹn àwọn olóòlù tó gbé jáde yẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn ni torí pé wọ́n fún arábìnrin yẹn ní second chance wọn ò fúnra wọn lù ú wọn ò fọ́gi mọ́ lórí wọn ò ṣe nǹkan fún Deborah kárí pé àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn wọ́n fún Deborah ní second chance ó ṣeé ṣe kọ́mọ yẹn ṣíwà lórí ilẹ̀ lẹ́ni kí ló ní kó ṣe wọ́n ní Deborah ó pass exam ní school ní on the 12th of May wọ́n ní ó pass exam ní school ó wá dúpẹ́ lọ́wọ́ Jésù ní WhatsApp group wọ́n ní ó sì fẹ́nu àbùkù kan ànábì ó tán wọ́n ní ó fẹ́nu àbùkù kan ànábì wọn ò tiẹ̀ rúpẹ́ méjì tòkúta tí igi ni wọ́n fi pa wọ́n jù ní oko wọ́n fọ́ igi tẹ́tẹ́ mi fi bọ́ lára ọmọbìnrin náà ni ọmọ táwọn òbí náà lọ lé kólókóló sóríire wa wọ́n dá àwọn òbí yẹn lágara ọmọ Deborah yẹn Christian ni àgbọn kankan gbogbo yín nígbà náà lẹ ń kó fásitì jáde lẹ ń parí lẹni ẹni wá ti bá nàbí kọpa ni pípa ni àìmọye fídíò sí ló wà nílẹ̀ ìbá ṣe pé irú second chance tí àwọn eléégún fún arábìnrin yìí tọ́ni kọ́ fá orí ẹ̀ kéde inú fún ma wò padà tọ́ni kọ́ fá orí ẹ̀ tọ́ni wọ́n pa ìjẹ́ ẹran sí lórí ìbá ṣe pé àwa náà ní ohun tí wá sí wípé láwọn ọmọ ìyá wa mẹ́sìn gbà yẹn nílẹ̀ Haúsá táwọn náà sọ fún ọmọbìnrin Deborah yìí pé bá nàbí ohun tó fi san ìtàn rẹ̀ rèé kọ́dà kọ́ pé ní 1 million fún àwọn òbí ò wà àwọn òbí ò wà ẹ̀ wá sọ̀rọ̀ 400k bí wàá sọ̀rọ̀ 400 billion 400 million kí ni 400,000 níbi nǹkan ẹ̀mí ọmọ ọlọ́mọ ẹ̀ fi ṣe pé ìwádìí kò lè kọ́ kó lè kú máa tán ra ẹ̀ àwọn ọkùnrin tó yí pé máa lọ ṣe ọlọ́run kò ní dá sí ọlọ́run máa wọ ẹ̀ràn ni torí o ti lóko kúnlẹ̀ tó gbé pàṣẹ ẹ máa tán ra yín ẹ lójú kò jẹ ẹ ń bá Islam lójú jẹ ẹ tú Islam ṣe ẹ ń bá Islam lójú jẹ ni ọlọ́run òrán ní gbogbo tẹ́ ìṣe yẹn ẹ fi àwọn ẹlẹ́bọ̀ lẹ́kọ̀ọ́ ṣe tiwọn ẹ fi àwọn kìrìsìtẹ́nì lẹ́kọ̀ọ́ ṣe tiwọn ẹ̀yin ẹ̀kọ́ jùmọ̀ ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ̀ tẹ́ ń búlé tẹ́ ń ṣe gbogbo ẹ̀ fún tẹ́ ń búlé tẹ́ ń ṣe gbogbo ẹ̀ fún wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe padà bá kírun ọ̀pọ̀lọpọ̀ orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ mélòó àwọn ọmọ tó wà lé kí wọ́n tó ń kíw lọ́wọ́ ṣùgbọ́n ìwà burúkú ọwọ́ yìí ìwà òfò tó wà lọ́wọ́ yìí lẹ́sùn wọn dẹ láàrin fúnṣà nígbà Muhammad lẹ́sùn wọn dẹ láàrin fúnṣà lọ́wọ́ Allah ló fi di pé wọ́n jó àlùkùránì nìna kí problem yín tún Islam ṣe ẹ̀ ń bá Islam jẹ́ ni ẹ̀ ń bá Islam lórúkọ jẹ́ ni wọ́n fún arábìnrin ilé wọn fún ní second chance pé lọ́sẹ̀ kọ́bá burú nìkan ìkùnrin kọ́kùnrin ṣe é nǹkan tó sọ fún nìyẹn ó sì lọ ṣe pẹ̀lú just 400k káyíndé bọ́lá àwọn fóònù náà ní bí 1 million naira ló ṣe kó sanwó yẹn ṣùgbọ́n òun dà lé ni owó dà kò sí lórí ilẹ̀ mọ́nà gbé wa bọ́ sórí Facebook ẹ̀rí ṣorí burúkú ẹ̀rí ṣóṣì yẹn ránṣẹ́ òun gbóbi ajá ọlọ́run àkóyìn yọ ìmí wí tèmi náà sàlámà.